Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi on point by two ṣe wà lẹ́ni alhamdulillah is another day please subscribe. Èyí tí mò ń ṣe lẹ́ni ó ní nítorí àfẹ́ waywardness ó ti ṣẹlẹ̀ rí kódà mo ti post ẹ̀ rí ní ọmọ kan ní Zamfara wọ́n ní ọkọ rẹ̀ fẹ́ gbà tó wọlé tó di pé ọkọ fẹ́ ṣe nǹkan pọ̀ pẹ̀lú rẹ̀ tó rí kinní tá à ń sọ yìí ó sá ó ní òsè mọ́ wọ́n gbéra wọn wá sí court pé wọ́n ò mọ̀ pé kinní rẹ̀ tóbi tó yìí then ẹ̀ẹ́dẹ̀ ráwọn míì torí pé wọ́n ní size ọkọ wọn kéré wọ́n wàá mọ̀ fìtínà tí ọkọ yẹn wọn ò ní jẹ́ kó gbádùn wọ́n fìtínà tí ẹ̀ títí tí marriage yẹn ó fi bàjẹ́ ọkọ yẹn ò ní mọ̀ nǹkan tó ṣe ṣé bóun jẹun ṣé bóun ṣe gbá ṣé bóun ṣàwò ó máa fìtínà tí rẹ̀ ní adẹ̀tí ní history tó jẹ́ pé àárí àwọn ìyàwó mi torí nǹkan kékeré wọ́n jáde wọ́n lọ́ mọ̀ ṣe nǹkan bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n sọ fún yín pé nǹkan ọkùnrin bá nílá ìyẹn ò determine happiness yín o ìyẹn ò determine happiness yín kí ni àǹfààní nǹkan ọmọkùnrin tó nílá tí ò mọ́ lò happiness yín forwardness yín ìgbésí ayé yín pẹ̀lú ọkùnrin òun ni kẹ́ ẹ kọ́kọ́ mójútó ná nǹkan ńlá kò determine happiness kò dẹ̀ determine love mo ti sọ fún yín lẹ́lẹ́ bíbá mo níbi táwa ti wá in as much ọkùnrin ni I appreciate wọn tó bá ti nífẹ̀ẹ́ wa tẹ́bi ò ti pa wá then another thing ni pé ó gbọ́dọ̀ mọ̀ ọ̀nà ó gbọ́dọ̀ ní service àìní service yẹn ni wàhálà but nevertheless so ẹ̀yin tèmi apps lèmi ń tà nǹkan mẹ́ta nǹkan mẹ́rin nǹkan márùn-ún ó help àwọn èèyàn tó jẹ́ pé ìkìmí wọn sì ń tóbi sí i especially àwọn tó bá tiẹ̀ ní deficiency wọ́n mọ̀ fún wa ní good result when we do that when we give them aba ẹ má jẹ́ kí n wà kókò ṣòfò ìyá mi kan lórí àléfà yìí ó ti sọ rí ó ní kò dìgbà tẹ́ bá ń ṣe sìná káàkiri kò dìgbà tẹ́ bá ń fi ọwọ́ sí okó ọkùnrin láti inú aṣọ rẹ̀ kẹ́ tó mọ̀ pé nǹkan rẹ̀ nílá ẹ bá ti rí ọkùnrin báyìí ẹ ti mọ̀ ní ẹ̀yin tẹ́ bá desire nǹkan ńlá bẹ́ẹ̀ ìyẹn ṣe happiness fún yín ìyẹn ò determine happiness ìyẹn ò determine pé ọkùnrin yẹn gan lè mọ̀ lò bẹ́ẹ̀ a need láti teach ẹ ní nítorí pé it will be embarrassing kẹ́ marry nísìn ṣóyé yín kẹ́ kó lé ọkọ nísìnyìí ìwọ tó bá ti ní ọkùnrin wàá ti mọ size kan tó ń fẹ́ láti ibi wíwò rẹ̀ ọlọ́run ṣe báyìí nítorí pé kí ni kẹ́ lè bá mọ̀mọ́ yànlé náà ni kẹ́ lè bá mọ̀mọ́ ṣe sìnà kó tó di pé ẹ marry bí ọlọ́run ṣe ṣe nìyẹn ìyá mi yẹn sọ wípé àtàǹpàkò ẹ bá ti wo àtàǹpàkò ọkùnrin tó yọ sọ̀nsọ̀ síta wọ́n ní kó sì fẹ́ wọ́n ní ẹ ti mọ̀ pé nǹkan rẹ̀ ó tóbi yes that is one that is by the way ẹlẹ́ẹ̀kejì àwọn ọkùnrin tó mọ̀ ní kìmí ńlá wọ́n mọ̀ ní over confident yẹn gan ó lè pa wọ́n over confident yẹn gan ó lè jẹ́ kí wọ́n mọ̀ rí nǹkan yẹn gan lò ẹ bá ti lọ́kùnrin tó ti ní over confident nǹkan tó gbójúlé náà nìyẹn then again tó bá ti dọ̀rọ̀ lóbìnrin dé o tó bá ti rí obìnrin kan tó ń bá a sọ̀rọ̀ bó ṣe máa ṣe ó ní pé tí ọwọ́ ọkùnrin bá ṣe fẹ̀ǹfẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ọwọ́ ọkùnrin bá ṣe fẹ̀ǹfẹ̀ tó bá tóbi ní shape ní size tó bá ṣe fẹ̀ǹfẹ̀ then ẹlẹ́ẹ̀kẹrin ó ní imú tí mú ọkùnrin tí imú rẹ̀ bá tóbi then ihò mú náà tó bá tóbi bí mú ṣe tóbi tí ihò mú tóbi bẹ́ẹ̀ náà ni kíní náà ṣe máa tóbi ìwádìí ni ẹ̀yin tèmi ìwádìí ló débẹ̀ then ẹlẹ́ẹ̀karùn-ún ó ní pé kíni ó ní ẹsẹ̀ ẹ̀yin ti gbọ́ rí pé bí ẹsẹ̀ yẹn bá ti tó bẹ́ẹ̀ náà nìkan ọmọ rẹ̀ yes ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n gbà púpọ̀ àwọn tó máa ń ní ẹsẹ̀ ńlá wọ́n máa ń ní ìkìmí nǹkan ọmọkùnrin ńlá mo believe kẹ́ ẹ understand me then number 6 agbègbè ibi tíyàn ti wá ìlú tíyàn ti wá ìwádìí jẹ́ kó yé wa pé certain place kan ní Africa wọ́n ní àwọn Congo àwọn Colombia àwọn Bolivia wọ́n ní ọlọ́run jẹ ogún kínní fún wọn àwọn few náà ní Nigeria then àwọn tó jẹ́ pé ọlọ́run tún bless wọn ní díẹ̀díẹ̀ àwọn Thailand àwọn Korea irú àwọn Chinese bẹ́ẹ̀ níwọ̀nba à ń ṣe kínní kì í ṣe pé bóyá fi ń yẹ̀yẹ́ yẹn o
à ń sọ nítorí pé enough of pé ẹ ṣe marriage lénìí ẹ jáde lọ́la, ẹ ṣe marriage lénìí ẹ jáde lọ́la. Then number 6 àbí yes bí i number 6 or number 7 mi rántí, ìka ọmọ ìka. Then ìgbà míì bí ọmọ ìka ṣe rí, tí ọmọ ìka bá gùn ṣànṣàn ó fi hàn pé ó lè gùn, nǹkan ọmọkùnrin lè gùn kó mọ̀ fẹ̀. Then ìgbà míì wà index finger, so àwọn tó wà above average ó ní pé tí index finger wọn tó bá shorter than ring finger wọn, ṣóyè yín. So gbogbo eléyìí tí mo sọ yìí like ẹ̀yin míì náà ẹ tún lè ní nǹkan míì tẹ́ fi ń wo ọkùnrin tó rí bẹ́ẹ̀. Then ìgbà míì bí ọkùnrin bá ṣe jókòó ẹ̀yin náà rí kinní náà tó ṣe then ìgbà míì bí ọkùnrin ṣe máa ń rìn, bó ṣe ń rìn yẹn ẹ rí i pé kinní yẹn ń dààmú rẹ̀. Ìgbà míì níbi aṣọ, so kò dìgbà tí ẹ bá rázara yín ẹ máa wá káàkiri àbí ojú inú rẹ fọ́ ìwọ obìnrin. Tí ọkùnrin bá múra ò ní mọ̀ pé eléyìí nǹkan rẹ̀ nílà bí nǹkan rẹ̀ kékeré, dípò tí wọ́n á fi wá fẹ́yìn tẹ́ wá sọ pé ẹ̀ sí marriage mọ́. So that is just the thing o, but nevertheless kò determine happiness, gbogbo nǹkan tá à ń sọ ni pé kí Ọlọ́run fún yín ní bó ṣe fún yín yẹn kẹ́ ẹ dẹ̀ mọ́ lò. Bẹ̀wọ̀ tó bá feel otherwise tó dẹ̀ ní deficiency, mo ti sọ pé a ti record tremendous success pẹ̀lú èyí tó ní deficiency tó dẹ̀ kéré. Deficiency yẹn òun náà ló fà á tó fi short, ṣóyè yín. Ẹ kàn wá whatever way there's room for improvement. This is on point by 2 using my words for others. Bye for now.